Orúkọ mi tí wọ́n mọ̀ mí sí ni Samsultan Fasasi Ọlárewájú. Fire, 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 lele. Fire, 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 lele. Hey, while we are waiting for a miracle. Fire the body, the body, the body, the body. We dey pray may oracle. Fire the body, the body, the body, the body. Ojú ọ̀run ṣú dẹ́dẹ́, ojú ọmọ ènìyàn pọ́n kòròkòrò nígbà tí ìròyìn eléyìí tó bani lọ́kàn jẹ́ lu orí ẹ̀rọ ayélujára pa wípé Ọlárewájú Ganiu Fasasi eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí Samsultan ti jẹ́ Ọlọ́run nípè. Nínú ọ̀rọ̀ eléyìí tí dókítà Káyọ̀dé Fasasi ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí Samsultan òun náà mà ló sọ̀rọ̀ wípé Samsultan ló jáde láyé ní ọjọ́ 11 oṣù keje ọdún 2021. Samsultan òun náà ló fi ìyàwó àti ọmọ mẹ́ta sílẹ̀ sáyé lọ. We dey pray for miracle. Fire the body, the body, the body, the body. Panapano, panapano, panapano. Fire, 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 lele. Fire, 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 lele. Orúkọ mi tí wọ́n mọ̀ mí sí ni Samsultan Fasasi Ọlárewájú. Ọmọ Ọ̀yọ́ State ni mí, Ìsẹ́yìn Local Government, Ọ̀yọ́ State. Ó ti pẹ́ tí mo ti bẹ̀rẹ̀ díẹ̀ o, ó ti tó 20 ọdún tá a ti ń bá bọ̀ tí láti 1995. Èmi àti ẹ̀gbọ́n mi Baba D a máa ń lọ fún music competition, tí a máa lọ fún talent hunt. Àgbà yẹn náà ni a ti ń tọ́ bọ̀. Orin tí mo kọ́kọ́ gbé jáde ní mathematics yẹn ló ń pè ní ìṣirò. So àwọn èmi máa ń pè ní jagbajantis. Ìyẹn ni orin tí mo kọ́kọ́ gbé jáde ní 1999/2000 ni mo gbé yẹn jáde. Nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé talent, ọlọ́run bá ti fi hàn talent, ó ní bí ó máa ń tó yẹn bá tẹ̀fẹ́ hide ẹ̀, ó ní bí ó máa gbé rẹ̀ jáde fún rẹ̀. Ó dẹ̀ ní bí ẹ̀gbọ́n mi máa ti ń ṣe before mi, so mo ti máa ń tẹ̀lé ẹ̀gbọ́n mi. Báyìí àwọn èèyàn ti ń rọ́wọ́ tí mi náà ń gbé gòkè, mo lè ṣerú nǹkan yìí, so gbà ni wọ́n yàn encourage mi náà tí máa ṣe. So mo ní pé àwọn èèyàn dẹ̀ like ẹ̀, ó dẹ̀ comment mi pé mo ń ṣe dáadáa, so mo ní kíkẹ́ mi náà máa ṣe lọ bẹ́ẹ̀ náà. Ọmọ yìí sẹ́yìn go to London. Mama Charlie say she want to see me and no be from Pound Sterling. Well, our parents mi àwọn wà very different because even time yẹn àwọn èèyàn tí máa gba musicians as you know as ìbọn àwọn náà ṣiṣẹ́ nígbà yẹn kò sí ìṣòwò púpọ̀ bẹ́ẹ̀ nínú music, so àwọn òbí mi ò ní support bẹ́ẹ̀ but àwọn support all the way. Wọ́n máa support wa, wọ́n máa fún wa financially everything, so àwọn ọ̀bẹ̀yìn bọ́ ti rí future ní pé okay èèyàn lè make a living out of kíní yìí, they can support wọn tó bá ṣáà ti parí school tó ṣe wẹ̀ kọ́, so àwọn wà in support. Mr. Worky, don't they work for Naija reach 40 years? Baba D ni mo yẹ sọ, àwọn náà ni ó kọ́kọ́ bẹ̀rẹ̀ music, so gbogbo time yẹn tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ àtijọ́ mọ strong point méjì, so àti mọ bí tá máa ti ké pera wa tó bá ti kù díẹ̀ káàtó wọn pé bá lọ bá àwájọ́ máa lè ṣe táwọn náà mọ̀ pé tí bá balẹ̀ ọmọ àti sáyé ṣe. Bàbá yẹn ń lo talent ara wa because àwọn bọ́yìn wa yẹn àwọn lọ shoot first video mi, àwọn náà máa shoot, wọ́n máa direct, wọ́n máa gbogbo bí movie wa sì ṣe jáde ẹ̀gbọ́n àwọn náà lọ direct tó kó script write pẹ̀lú Solomon Ware and everything, so àwọn theatre art lọ study, you know, so music aspect and everything has to do with gbogbo yẹn lèmi máa ń take part nínú. Ṣú Unadele fire down monster as fast as Headgun ó wá láti like 8 years ago
or more. Nígbà tí mo ń shoot fídíò orin mi Chris Ward nìkan báyìí tí mo ṣe, so Basketman wá sí set gbogbo kí èèyàn ṣe gbogbo kò ló sì ní nínú set, so òun gbé kámẹ́rà ó gbé fóònù láti inú bonnet ẹ̀ ó fi ń ṣe kọ́, so ìgbà láwọn sọ pé ọmọ wèrè dùn wo kiri kankan a ṣáà sọ̀rọ̀ dé joke Gandoki kan, joke Gandoki yẹn ló really òun ni nucleus story yẹn, so along the years abẹ́ ẹ̀sìn máa sọ pé kí ni ìyá lè sọ the movie, you know, pé ìwà yìí ìyá lè sọ the movie is a big deal, so àti bẹ́ẹ̀ ni Baba D èmi náà kan add the flesh more, but after a while Baba D took it and started casting and doing all those things and putting flesh to it, and of course Solomon Iguare, a scriptwriter, wrote the script. This is over. So it's a sign of love. Let me break you. Káwọn fi mọ̀ pé everything is settled, orin àròpin yẹn after gbogbo field yẹn náà ni a lọ release orin yẹn la record video and everything, so such is life. So. Well, nǹkan máa sọ fún anybody tó bá fẹ́ di artist ni pé kò easy, wọ́n máa rò pé easy, mo ní pé a lot of artists tó ti bàjẹ́ gan sìn, wọ́n fẹ́ ṣiṣẹ́, wọ́n fẹ́ ride the best cars, wọ́n fẹ́ ride the flashy car, tó bá bẹ̀rẹ̀ báyìí tó mọ way tó fi ń maintain nǹkan tí height yìí ọmọ heavy gan wọn wá báyìí ni, sọ Ọlọ́run jẹ́ wọn wá báyìí, you have to work hard láti understand hard work, not just work hard, láti understand the process of hard work. And if you never yet undergo sufferness, no go know what to chop in the do, what to go. Twitter handle at Sound Sultan, at SOUNDSULTAN, at Sound Sultan. The same thing, Instagram. Lanrewaju Fasasi, Facebook fan page, Sound Sultan fan page. $1 million. I know.